Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jáde láti inú ìwé ìròyìn TheMatrix lónìí ọjọ́ Friday, ọjọ́ 21 oṣù kẹwàá ọdún 2025. Ẹniọlá Sàlíù lórúkọ mi. Ààrẹ Tinubu bá àwọn ọ̀gá iléeṣẹ́ ológun tuntun sọ̀rọ̀. Ó ní àbájáde tó nítumọ̀ làwọn ọmọ Nàìjíríà ń retí, kì í ṣe àwáwí. Ó pa á láṣẹ fún wọn láti rí i dájú pé wọ́n ṣẹ́gun ìgbésùmọ̀mí, ìjínigbé àtàwọn ìwà ọ̀daràn míì. Ó ní kò ní sáàyè fún ogun tó bẹ̀rẹ̀ lọ́dún 2009 láti tẹ̀síwájú mọ́ rárá. Látàrí bí awuyewuye ṣe gba ìgboro kan lórí bí ààrẹ Tinubu ṣe buwọ́lù kí ìdá 15 owó máa jẹ́ sísan lórí epo bẹntiróòlù àti dísù tí wọ́n bá gbé wọlé láti orílẹ̀-èdè míì. Àjọ tó ń pawó wọlé sápòṣùwọ̀n ìjọba àpapọ̀ FIRS ti sọ ìdí tí ààrẹ Tinubu fi ṣe bẹ́ẹ̀. Ilé ìgbìmọ̀ asòfin àgbà ti buwọ́lù Bernard Doro gẹ́gẹ́ bíi mínísítà. Ó dàbí ẹni pé wàhálà tó wà láàrin Natasha àti Akpabio ti jẹ́ rodò lọ mumi báyìí o, pẹ̀lú bí Natasha ṣe pé Akpabio àtàwọn asòfin yòókù síbi ayẹyẹ ọdún méje rẹ̀ lórí àlééfà gẹ́gẹ́ bí asòfin àgbà. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Jigawa ti ní kò sí òtítọ́ kankan rárá nínú fọ́nrán kan tó ń jà ròyìnròyìn kiri pé àwọn agbésùmọ̀mí wọ Dutse tó jẹ́ olú ìlú ìpínlẹ̀ ọ̀hún. Àjọ tó ń mójútó ìdàgbàsókè agbègbè Niger Delta NDDC ti ní òun yóò gbé ìgbésẹ̀ òfin lórí iléeṣẹ́ ìwé ìròyìn Punch àti Daily Times lórí ìròyìn ìdìtẹ̀gbàjọba tí wọ́n gbé síta. Ìròyìn eré ìdárayá, akọ́nimọ̀ọ́gbá ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Uganda ti ní àwọn kò ní bẹ̀rù ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà rárá bó ti wù kó mọ ní ìmúrasílẹ̀ fún ìdíje AFCON 2025 tó máa wáyé lórílẹ̀-èdè Morocco. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ò láǹfààní láti jẹ̀gbádùn tí ẹ bá darapọ̀ tí ẹ sì tẹ̀lé TheMatrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sàlíù lórúkọ mi.